Òní lọ́jọ́ ìbí Mr. Rasheed Hasan ẹni tí gbogbo èèyàn mọ̀ sí olóore bòńkẹ́lẹ́ ìlú Gbọ̀ngán olúfiyá o ká lọ kí ọmọ ìyá Rasheed pé happy birthday. Ọlọ́run yóò bàbá ó ṣe. Bẹ̀rù bá dúpẹ́ òré àná àgbà ńlá ńlá Ọlọ́run kò fẹ́ méjì jùlọ ọjà ọpẹ́. Ọdọọdún ní sápóruwé ọdọọdún lè rù wá wà ọdún kan ò ní dé ká má rọmọ obì lórí àtẹ nítorí pé òní tí í ṣe ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún tá a wà yìí 16th February ní ọjọ́ ìbí Mr. Rasheed Hasan. Ìdí nìyí tí Honourable Adeniran Felicia caretaker chairperson Ayédáadé local government Gbọ̀ngán nípínlẹ̀ Ọ̀ṣun fi ń kí celebrant tòní pé happy birthday and many more. Mímọ́ Ọlọ́run nínú àṣẹ ṣáni ká dúpẹ́ ó tún ṣàdéhùn fẹ́ni bá tẹ̀lé kó má lékún ṣàṣẹ́rí lọ́dún tó lọ́mọdọ́rọ̀ yẹ̀ wò ṣàmòfin lékún ló jẹ́ yàrá kọrin kò lù kí n lè wá dúpẹ́ amúdálílá ìlú today. àti àdúrà ní tomorrow. kẹ́mi kún lọ́la. Ọlọ́jọ́ ìbí Mr. Rasheed Hasan Àkànjí olówó òkúta òyìnbó tó ń supply òkúta fún gbogbo ẹni tó fẹ́ kọ́lé aṣọre fúnni má wo bẹ̀ olóore bòńkẹ́lẹ́ ọmọ ìyá Rasheed nílùú Gbọ̀ngán olúfẹ́ àròkọ̀dìjà orí olórí òní kéré iṣẹ́ yín àlọ́ àtàbọ̀ yín òní bí ọmọ aráyé nú gbòrògbòdò ayé òní lù fún ijó ẹ òní jẹgungun kẹ́yìn ẹran ẹ òní sunbúkà kan yín lé o ọjọ́ ìbí tòní òní jẹ́ àṣemọ̀ ìgbà ọdún tẹ́ bá lò ọdún kan ló máa jẹ́ ire gbogbo lámọ̀ọ́dún nínú owó ọlá ọmọ àlàáfíà àtàìkú tí ṣe bá lè ọrọ̀ Allahumma àmín. Mr. Rasheed Hasan mo ṣe tán mo fẹ́ kì í bí wọ́n ṣe kìran àwọn bàbá tó bí yín lọ́mọ ìyẹ̀rú ọ̀kíní ẹ̀yin làkànjẹ́ ọlọ́fàmọ́jọ ọ̀làlọ́mí àbísùjó kọ ìjàkadì kátàkìtì lóru ọ̀fà ọmọ ìjàkan tí wọ́n jà lé ọ̀làlọ́mí ń jọ́ sí wọ́n ló ṣojú tani ó ṣojú ebè láàlà ó ṣojú poro nínú oko ìbá ṣojú olóko ìbá làwọn ẹ̀yin lọ́mọ pínrin láàrin ìkan ò gbọ́dọ̀ jù kan bí kan bá jù kan nílé ọlọ́fàmọ́jọ ogun ní dásílẹ̀ bàbá tó bí yín lọ́mọ èsúrú ló ń jẹ wọn nílùú Òṣogbo àkàrà ní tàwọn Ìjẹ̀ṣà ànàmọ́ ló ń jẹ àwọn bàbá yín lọ́fà ọ̀fà ọmọkà ẹrú ẹ̀ ló mọ̀ ká ọ̀làlọ́mí àbísùjára gba lóko ẹ̀yin tún ní Gbọ̀ngán olúfẹ́ àròkọ̀dìjà ọmọ olúpéjọbí ọmọ agẹṣinṣawo ọmọ kúlódò láàkúnníyìn ẹ̀yin lọ́mọ kúlódò àrìnkọ̀kọ̀ sàmbàsàmbà bí ògògó ẹ̀yin lọ́mọ tòkú jẹun ọmọ àtàyè sọ̀rọ̀ ọmọ akúlé sọ̀hún ògbórí wọn ló ní gbórí òlódò mo ní ta ń la sà ta ń lẹ gọrọ ta ní dọ̀gọ̀dì omi ìpakùn ta ń la fẹ́lẹ́lẹ́ omi ayaba Mr. Rasheed Hasan olóore bòńkẹ́lẹ́ ọmọ ìyá Rasheed nílùú Gbọ̀ngán olúfẹ́ àròkọ̀dìjà ẹ kú oríire ọjọ́ ìbí o àṣeyí àṣàmọ́dún sẹ̀mí ìkíni ọjọ́ ìbí yìí wá látọ̀dọ̀ rẹ̀ yín èèyàn yín pàdé yín gangan ẹni àpọ́nlé ẹni yìí ẹni ẹ̀yẹ èèyàn pàtàkì láwùjọ Honourable Adeniran Felicia caretaker chairperson Ayédáadé local government Gbọ̀ngán nípínlẹ̀ Ọ̀ṣun.